Africa Content TV. Ẹni ọ̀rẹ́ bá dà kó, ẹni abínibí dà ní bàbá Yésù fún ọ̀kan lọ́mọ àrùwà o. Ọmọ kúrú bá ń sì yá. Mo pé kí dání kan kó mọ́ dá. Mo pé kí dání kan kó mọ́ dá. Èrò sí gbádùn kúrò ní tó jẹ́ sí wọn. Ọmọ àṣírí yìí o, ìkìlọ̀ pàtàkì lẹ́yìn bá. Mo kọ ẹgbẹ́ títí mọ̀ ẹ́, ẹ ti mọ̀ ẹ́. Ẹ̀jẹ̀ kí kọ́jú rẹ̀ ti bá mi kọ́ nínú. Etí òwe tó ìlú bá mi kọ́ ń fẹ́ kọ́. Táyé ohun tójú mi rí màá sọ. Ohun tójú mi rí màá sọ. Ayé yìí o. Oya bímọ àkìá láìpọ̀ mi lọ́wọ́, wọ́n lọ sí mọ́ bíbí. Bíbẹ̀ ẹ̀yọ́ lè rí lákòóbá, bíbá dàgbọ́ bá, tó bá sì ń bọ̀, láàbù gbogbo ẹ̀kọ́, ó pẹ̀lú. Ó wá fi ṣẹ̀sán rẹ̀, ọ̀rẹ́ tí yóò sì ṣe fún un. Ẹ túmọ̀ ẹ̀. Ẹ túmọ̀ ẹ̀. Ẹ ti dógbò mọ̀. Ìwọ tó bá dógbò láyé ẹ̀ náwó sókè. Ìwọ tó bá dógbò máa náwó gbogbo gbogbo ẹ̀ lógbó. Èmi ògbó lèmi o. Mo náwó lọ́dún tuntun táwa ẹ̀ ògbó lèmi o. Láti ẹni ẹ bá mi sọ lọ́jà, ẹ lọ sọ. Ẹ bá mi sọ lọ́jà, ẹ lọ sọ. Ẹ bá mi sọ lọ́jà, ẹ lọ sọ. Ẹ bá mi sọ lọ́jà, ẹ bá mi sọ lọ́jà. Mo bẹ̀rẹ̀ ìjọsọ pé ẹ bá mi sọ lọ́jà. Ẹ bá mi sọ lọ́jà. Oge sẹ́lẹ̀gà sẹ́lẹ̀gà. Ẹ lọ sọ sí sítórì. Ẹ lọ sọ sí fúk. Ẹ lọ sọ lẹ́yọ̀. Ẹ lọ sọ lẹ́kọ̀ọ́. Ẹ lọ sọ lẹ́dẹ̀ ọ́. Ẹ lọ sọ lọ́sọ̀gbọ́. Sọ́lọ́jà sọ́lọ́jà. Àsùn sọ́lọ́jà sọ́lọ́jà. Ẹ lọ sọ sí Facebook. Ẹ lọ sọ sí Twitter. Ẹ lọ fi sí Instagram. Sọ́lọ́jà sọ́lọ́jà. Ókè ẹ bá mi sọ́lọ́jà. Ẹ lọ sọ. Ẹni kan ń sè ọmọ Adébísí, ọmọ òṣèlú tẹ̀lé wá sí. Ọmọ kú bá sí màálù tó jẹ́ dáì. Àwọn tó ń pọ́n tí tó bá ló pé dáì wá síbí. Àwọn Nàìjíríà bí orí ìtẹ́ mọ̀ ọ́n. Ọmọ òṣèlú tẹ̀lé màálù tó jẹ́ dáì. Àpèsè o. Ọmọ òṣèlú tẹ̀lé dáì. Adébísí tó ní ọ̀dọ́ bọ̀dọ̀ ṣe fi dábà. Ọmọ èèyàn tí a ṣe irú ẹ̀, a ṣàrè lọ́pọ̀lọpọ̀. Ọmọ ṣàrè lọ́pọ̀lọpọ̀. Ó lè mọ
sáré lọ́pọ̀lọpọ̀. Ọmọ yìí ká ń bí ní gbọ̀ngàn bá ti rán. Ọmọ bá ti rán. Ọmọ bá ti rán. Yìí ká bí ní gbọ̀ngàn bá ti rán. Láyé lòrùn bí fáìtì o. Ọmọ wọn ti sọ pé kì í ṣe ga. Nítorí oṣù ráyè lọ́dọ̀ mi. Ìyá ráyè lọ́dọ̀ mi. Ẹkùn àtòṣù ráyè lọ́dọ̀ mi. Bàbá ni Èésù tó ń pariwo. Ọmọ àpèsè. Èyí afẹ́kùn kátà wá. Ọmọ òṣèré ìdẹ̀ tó ń jẹ́rú sí. Àpèsè tó ń jẹ́ dáhìn. Ọdún Òṣogbola yóò bẹ̀rẹ̀ sí wọn. Àjọwà bí lọ́dún tó kọjá bàbá ní Èésù mú ìyá dúpẹ́ tá a tún níra wa. Tó bá tún di lọ́dún tó ń bọ̀, a tún máa pàdé ọmọ ṣe níbẹ̀ nínú ọlá pẹ̀lú dẹ̀ra o. Nítorí ìpẹ́lú aláàfíà gbogbo wa. Àwọn Nàìjíríà bíi náà wọ́n ṣe yìí fún atáyé. Wọ́n ní kí ẹ wá jọ oríṣiríṣi gbogbo nǹkan dá. Ọ̀gbẹ́ni, ó dà kó ṣe bí mọ́lẹ̀ ní ìdóòwò. Wọ́n tó fẹ́ ti ẹ̀rá ẹ̀sùn wà bí. Òwòrò. Sọ́ọ̀rì òróró. Wọ́n tó bá jẹ́ ẹ̀kọ́ lálẹ́ ṣọlá ìgbọ́mà. Yóò máa dìgbà, wọ́n á dìgbà. Wọ́n á fún yín fúnra mi. Mo máa ṣe bí mi. Mo máa fún yín fúnra mi. Òṣogbola àyíkọ́rin síwọ́n. Àwọn òṣèré ìtẹ̀lẹ̀ tó ń jẹ́rú sí. Ètì nígbà tí bàbá tó bá ń da fún ẹrù ẹ̀kan. Ẹ̀wọ̀n gẹ́lẹ́rì yóò ní sọ pé kó jẹ́ ẹ̀kan. Láyé ọ̀gá ọ̀gá kí ilé àdúgbò padà tán. Ọlọ́run ọba tó sẹ́ni ní ìgbòdì fi mí sílẹ̀ bí mo ṣe ń sún táyọ̀. Ètì nígbà tí bàbá tó bá ń da fún ẹrù ẹ̀kan. Gẹ́lẹ́rì yóò ní sọ. Ọ̀gá ọba kí ilé àdúgbò padà tán. Ọlọ́run ọba tó orí fi mí sílẹ̀ bí mo ṣe ń sún. Ìmọ̀ ìsún nínú ogun tí a ní tí ó ti tó kó. Adébísí nínú ọlá tí a ní tí ó ti tó mo gbìyànjú mo bá ṣírí ẹ̀dá ẹgbẹ́ mi. Táyé mo dẹ̀ tún wá ní ìyálọ́kọ̀ pé Ọlọ́run náà ní lọ́ba tí mo ṣe yìí fún bó ṣe ní í ṣe. Kọ́rẹ́nsì torí ìyẹn ṣàbòrí kí n dolúborí. Tọ̀kálẹ̀ tẹ̀lé ní fojú wọn rí nǹkan. Ìbáṣu àtàwọn tó jẹ́ ọ̀tá òde kí n dolúborí. Ọlọ́run ọba tó sọ mí kò ní fi mí sílẹ̀ bá aráyé mú. Àmín. Ètì rẹ̀ nígbàkigbà tó bá gbà. Wẹ́rù ẹ̀kọ́ ìlẹ́dí ní òní ẹ̀sán. Ọ̀gá ọ̀gá kí ẹ̀dùn padà kọ́. Ọlọ́run ọba tó sọ mí. Orí fi mí sílẹ̀ ni mo ṣe ń sún. Àsùn oríṣiríṣi sálọ ọ̀tá nílé ayé ẹ̀dá. Táyé jíjẹ mímú àtẹ̀yí tó jẹ́ ìsọ̀rá. Àsìkò tá máa sùn, wọ́n á sọ fẹ́ni tí ó ṣe bí. Aburú tí ò ní sọ̀nà àti mọ́ rí bọ́. Táyé múrimúri tó wá burú tó ọ̀tá lé òsì ọ́. Ṣùgbọ́n mo gbàgbọ́ Ọlọ́run ọba tó sọ mí ní kò ní fi mí sílẹ̀ ni mo ṣe ọ̀pọ̀ ìyàwó. Ètì rẹ̀ nígbàkigbà tó bá ń da. Èrè ní òní èso. Ọ̀gá ọ̀gá kí ilé ẹ̀dùn padà pọ̀. Ọlọ́run ọba tó kò ní fi mí sílẹ̀ ni mo ṣe sùn. Ọdún Òṣogbola yìí. Ìṣẹ̀ṣọ́ ọlọ́dún tó kọjá táyé kọ́rẹ́nsì. Ọ̀ṣun Òṣogbola ṣe yìí. À ń sọ ọdún nífẹ̀ẹ́ o. À ń sọ ọlọ́jọ́ nífẹ̀ẹ́. Òkè Ìbàdàn nígbà náà máa yọ̀ sí kọ́rẹ́nsì wà. Wọ́n ń ṣẹyọ lẹ́ẹ̀kọ́. Àwọn Nàìjíríà fi rí ìran náà gbéra lọ. Òṣogbo náà ní báyìí sí. Láti kékeré mi o.
mi ò rí Nàìjíríà bí ìrìn ọmọ òṣèlú ní nine currency. Àpẹ́sì bàbá Yéṣu tán. Ó yẹ ṣe gbọ́ pé Ìbàdàn ní ìgbàgbọ́. Ó ti fẹ́ òun ẹ̀ tó ti fi.